mo mà kí ẹ o brọ́dà mi a bá mi ṣàlàyé ní ṣókí ìdí yìí a máa ìgbésẹ̀ ọlọ́tọ̀ jẹ́ mú jẹ ejò a bá mi ṣàlàyé ní ṣókí. a bá mi kọ́kọ́ sọ orúkọ àrùn àmà. orúkọ mi ni Prince Shehu Olúgbèmí Michael. So mo jẹ́ ọmọ bíbí ìgbìsìn ọlọ́tọ̀. Ìdí yìí mú jẹ ejò ni pé gẹ́gẹ́ bí wọn kà jáde gbọ́ ní ìtàn. Èyí sì pé bí yá ní ìgbà ìwáṣẹ̀ wá pé bí yá ẹ̀jẹ̀ gédégédé ní Ìgbò àti àní Ilé Ifẹ̀ o. Bọ̀ tí wọn yóò fàjẹ́ ẹ̀jẹ̀ ni pé ọlọ́tọ̀ a jẹ́ alákíkanjú àdẹ̀ní jagunjagun nígbà ìwáṣẹ̀. So àwọn olùmú ẹ̀ a máa ń wá àti wọ́n ká bẹ̀ wájà lábá jà ogun pẹ̀lú àwọn olù yìí bá gbógun tì wọ́n. Ó wá tó sá nígbà kan àwọn olù kan àwọn wà wá bẹ̀ wá ó yẹ wá lábá wọn bá àrògbòjà a dẹ̀ lọ gbogbo ọlọ́tọ̀ ti lábá àrògbòjà ọlọ́tọ̀ wá ní ọkọ̀ ojú omi méjì à ń kó kan ṣẹ̀kẹ̀rẹ̀ agogo ìlú akọ náà ọ̀kan kẹ̀ àwọn jagunjagun èyí tí ọmọ bíbí ìgbésẹ̀ ọlọ́tọ̀ ń ra nínú ẹ̀ pẹ̀lú èròjà ogun. So ògbà wọn fẹ́ la bá olóyìnbá àrògbòjà ọba ẹ ti lọ báyìí àrògbò ká sọdún lọ́wọ́ ó bọ́ tàbí sọdún wọn lọ́wọ́ santigunlẹ̀ bá wà bèrè pé kó ṣe wọ́n yẹn wọ́n bá wọn sí ọdún gbogbo ọba ti ránṣẹ́ pé dédé èrò rẹ̀ fọyán pé àfihàn pé ọlọ́tọ̀ wá bá wọn ṣe ọdún obìnrin tí lù jẹ́ ti ṣe dédé ẹ ti jó lọ ààfin dédé wọn péjọ ààfin àwọn yóò jẹ́ jagunjagun awọ́rí ọ̀yọ́ aná bòtù àwa bọ́lẹ̀ ọba ti ká dédé wọn mọ́ ààfin rẹ̀ àwọn àrògbò à ń pa dédé wọn wá bẹ̀ lákòóyọ̀ kan. So nùgbò yẹn wá ká padà wá àwọn ó lọ hí oko àtàwọn wa ní eré mi yóò survive àwa bẹ̀rẹ̀ sí ká àwọn àpò kékeré àrògbò gan ológun ni àwa bẹ̀rẹ̀ sí ká lé ọlọ́tọ̀ wa ọgbà tí wà kọlọ́kẹ̀ à rí pé ìwà mú wà kọ̀ wá kàwọn àrògbò yẹn ó ju tiwa lọ àwa pàkì ọkọ̀ àwa kà mú ẹ̀ hárí àwa ọgbà tí mẹ́hẹ̀ hárí wà nílé wa àwa tó omi kékeré kan ó kùn já kọjá omi ìran àwa rí igi gẹdú náà rí omi ó bá ti dédé ọmọ ọlọ́tọ̀ yìí àwọn ológun ni o àti àwọn yóò ṣeré èdè kan ní ológun ní kàpítẹ́ẹ̀dì bí àwọn òṣèré ni ó bá ti kọjá omi ìbáyé àwọn àrògbò yé wa ẹ̀hán mọ́ wa a kà rí pé ejò yìí gẹdú ya rìn orí ẹ̀ kọjá yìí àṣẹ èsì gẹdú àṣẹ ejò ni gbogbo ejò ti lọ rẹ̀ yóò ti lọ so àwọn ẹni mi yé lé wa àwọn ọ̀tá wa yìí wà lè kọjá omi àti ibẹ̀ àti wàá fọ̀pẹ́ náà ti ní lọ pé ejò ṣe oore ń wa o bẹ́ẹ̀ ni jẹ ejò mọ́ ìdí ẹ̀ mú jẹ ejò rẹ̀ ni ìṣe ẹ̀dẹ́ ti jẹ ejò yìí èyí ọmọ ọlọ́tọ̀ kan ìyí ejò ti bùjẹ́ rẹ̀ ní history ọmọ ọlọ́tọ̀ kan ra bàkàtẹ́ má lẹ̀ báyìí èyí ní bùwájẹ ejò èbùwájẹ ẹ̀ẹ́dẹ́ jẹ ìfún ìjábàdàn náà jẹ́ ikú ọ̀nà bá jẹ́ mi lè sọ ọ̀nà bá máa ma o yà lọ ilé ọ̀rẹ́ o yóò ti máa pẹ́ ran ejò ma o bọ̀dì ìjẹ́ bákà máa gan ara lè tọdún mẹ́fà méje èyí àmú gbádùn kára dédé ara afọ àbẹ̀rẹ̀ sí ká ní ìfà búkúbúkú káka yan ọmọ ìka já nímú. kò sí bọ́dà mi ìdíre yìí o jà ń fọ pé ìgbìsí ọlọ́tọ̀ èèjẹ ejò kò ṣe bọ́dà mi mo appreciate à ń ṣe ga.